أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Àjàmá Mùsùlùmí As-Samad òun ni orúkọ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ jẹ́ àjọ wọlé ní As-Samad tọ́lọ̀ ní Qul huwa Allahu ahad Allahu Samad. Ọlọ́run ọba ní jẹ́ Samad. Kí ni ìtumọ̀ Samad? Ọ̀nà tí wọ́n gbà tú sí nínú èdè Lárúbáwá pọ̀, àmọ́ kò sí ìtumọ̀ yẹn, kò sí tí ò fi ti Ọlọ́run nínú gbogbo bí wọ́n tú sí. Gbogbo ìtumọ̀ yẹn pàdé sí ọ̀nà méjì. Alákọ̀ọ́kọ́ òun ni ẹni tí ó lájẹ sí, ẹni tí ò níbi àjẹun sí, kò níbi amúmi sí, ọba tí kìí jẹ, ọba tí kìí mu, òun ni túmọ̀ As-Samad. Wa huwa yut'imu wa la yut'amu. Ọlọ́run ló kiri ẹ̀bẹ̀ nínú Al-Qur'an nínú Suratul An'am. Ó ní òun lòun máa fún ní jẹ, kò sẹ́ni tó lè fìdí Ọlọ́run. Kò dàbí àwọn òrìṣà tó ní ẹ lọ pajá sí di Ògún, ẹ lọ fún ẹ fó ṣàyẹn lé wọ̀jẹ̀. Wọ́n á ní lágbájá ló ní á fún ọ lé wọ̀jẹ̀, wọ́n fẹ́ activate ẹ̀ kó lọ bínú sí. Ọlọ́run kọ́ lélẹ́yìn tí yẹn máa tẹ̀ pẹ̀lú remote. Ọba tí kò ṣeé fún jẹ, ọba tí kò ṣeé fún mu torí kìí jẹ kìí mu. Gbogbo sàárà tó ní a ṣe nínú Ìsìlámù pátá fáǹfààní ara wa náà ni. Bó ní ayọ̀ zaka, àwọn tálíkà wa ló ní ayọ̀ fún, kì í ṣe pá fi ránṣẹ́ sí. Bó ní apẹran ọdún, òní lan yanala Allaha luhumuha. Òní gbogbo ẹran tí mo ní ẹ pa nínú ọdún yẹn kò mọ̀ ní ríìchì mi, kò níbi tó fẹ́ dé, kò níbi tó fẹ́ dí lọ́dọ̀ Ọlọ́run, ṣọ́lọ́run ó jẹran. Wala dima'uha, bẹ́jẹ̀ rẹ̀ ti pọ̀ tó kọ́ ní ọkọ̀ Ọlọ́run láyà, àti yìí tára Mẹ́kà pa tí ń bẹ ní hajj, àti yìí tẹ́yìn tẹ́ wà ń lé tẹ́ lọ hajj pa tẹ́ ń pè lẹ́ran léyà. Ọlọ́run ní kò sí tí mo fẹ́ fi ṣe mí kì í jẹ́. Àwọn ara yín náà ní kẹjọ jẹ́ pín láàrin ara yín kínú yín ó dùn. Walakin yanaluhu taqwa minkum. Ìbẹ̀rù Ọlọ́run tẹ́ fi pa ni òun fẹ́ wò. Ọlọ́run ní inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. Ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. In ti torí nǹkan kan dá omi ènìyàn àtàlìjẹ̀nú tó tayọ kẹsìn mi. Ma uridu minhum min rizqin. Yín fẹ́ àrísìkí, yín fẹ́ owó yín kí mo fẹ́ fi ṣe. Wa ma uridu an yut'imun. Lè fídì mi Ọlọ́run ọba mi kì í jẹun. Inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. Tèmi ọba fídì yín lókù. Ànábì sallallahu alaihi wasallam wá gbé Mu'az ọmọ Jabal dìde lọ Yaman. Wọ́n sọ fún pé ya Mu'az, Yaman ló ń lọ yọ̀dọ̀wọ́ ẹ̀. Tó bá dọ̀hún, jẹ́ wọ́n mọ̀, àwọn tó fẹ́ lọ kọ́ ní Islam lọ́hùn, jẹ́ wọ́n mọ̀ ń pé anna Allaha farada alaihim sadaqa. Pé Ọlọ́run ọba ṣe lọ́ranyàn lé wọn lérí. Sàárà kan tí wọ́n máa ṣe. Tu'khadhu min aghniyaihim. A máa gbà lọ́wọ́ àwọn olówó wọn, ìyẹn zaka. Àmọ́ o, ṣé wọ́n fi ránṣẹ́ sọ́lọ́run ni? Rárá. Sọ́lọ́run ní tó fẹ́ fi ṣe? Rárá. Wa turaddu ila fuqaraihim. Àwọn aláìní inú yín náà ni wọ́n dá padà fún. A gbà lọ́wọ́ olówó fáláìní. Kì í ṣe pá fẹ́ fi ránṣẹ́ sọ́lọ́run. Kì í jẹ, kì í mu. Ìtumọ̀ As-Samad. Ìtumọ̀ mìíràn tí ń bẹ fún As-Samad, òun ni ọba tí gbogbo kálukú ń kó bùkátà lọ bá. Ọba tí bíya bùkátà gbogbo ayé, àtẹranko àti ewéko, gbogbo tí kálukú ń fẹ́, ọ̀dọ̀ Ọlọ́run ọba wọn máa rújọ rẹ̀, náà máa sunkún rẹ̀ sí. Àtàwọn tán láwọn ńlá gidi náà pé òòṣà làwọn fẹ́ lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀, kì í ṣọlọ́run làwọn fẹ́ pè. Àwọn òòṣà tán ń pè òun náà, ọ̀dọ̀ Ọlọ́run làwọn náà ti ń gba bùkátà yẹn wá. Ẹnìkan kan ò lè dá bùkátà kan bíyà. Kò tí ì yọ náà ló fi ń rò pé ewé kan lè dá nǹkan kan ṣe lẹ́yìn Ọlọ́run. Nǹkan kan lágbára kan lẹ́yìn Ọlọ́run. As-Samad lọ́ba tí ń dá wa lóhùn ní gbogbo ibi tá a ti ń pè. Ó ti níbi ó ti fẹ́ ká pè wọn. Àwọn tán ń pè lọ́nà tí ò yẹ kán pè níbẹ̀ yẹn náà, Ọlọ́run ní ń dá wọn lóhùn bẹ́ẹ̀. Gbogbo tán pè yẹn ò lè dáhùn. Ulaika alladhina yad'un. Ṣé gbogbo àwọn tán ń pè yẹn yabtaguna ila rabbihimul wasila. Àwọn náà tún pè Ọlọ́run ni. Pé ọ̀dọ̀ rẹ̀ ni òun ní ultimate entity tí ó approve gbogbo nǹkan kó tó ṣẹlẹ̀. Ẹni pé òun ní kálukú tí ń fẹ́ bùkátà, tí ń fẹ́ kọ́rọ̀ òun ó bíyá, òun ní kálukú ń pè. Àmọ́ kálukú ọ̀mọ̀. Àwọn tó mọ̀ ipò òun làwọn ń pè, àwọn ni wọ́n jèrè. Àwọn tó ń pè lọ́nà tí ò yẹ, àwọn ni ó bínú sí. Àmọ́ o, bó pè lọ́nà tó yẹ, náà òun náà ni ó dáhùn. Nǹkan kan ò lè dáhùn lẹ́yìn Ọlọ́run ọba. Ìtumọ̀ As-Samad nù. Òun ní bí àdúgbò bùkátà, abẹ́lọ́run tí ń jẹ́ Samad. Kọjọ kó bí àbùkátà wa gbogbo ẹ̀dùn kan wa tó tẹ̀lé wa wọnú oṣù àlùbáríkà yìí, kó mọ̀ tún bá wa jáde ńbẹ̀ mọ́, kó wá jẹ́ aṣọ́kọ̀ Ramadan láyé. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.